ó gbẹnu tán o. Báyìí la ṣe rí nínú ìwé ìròyìn àti káàkiri lórí ayélujára ní kùtùkùtù òwúrọ̀ yìí, níbi tí àkọlé náà ti gbé jáde gàdàgbà wípé arákùnrin nì tí gbogbo wa mọ̀ sí Wàsíù Àyìndé, tí gbogbo wa ń pè ní K1 The Ultimate, tí ó bá wọn du oyè ní ìlú Ìjẹ̀bú Òde fún ipò Àwùjalẹ̀ tuntun tí ó ṣí kalẹ̀. Báyìí ni Wàsíù gbé àwọn tí wọ́n jọ ń forígbárí àti àwọn tó ṣètò ìfinijọba náà lọ sí ilé-ẹjọ́ títí kan gómìnà ìlú. Ṣùgbọ́n ní ọ̀rẹ̀yìn báyìí, nígbà tí a ó rí ní òwúrọ̀ yìí, la rí wípé adájọ́ ti da ẹjọ́ náà nù o. Ẹjọ́ tí Wàsíù pe àwọn afọbajẹ àti àwọn ìjòyè pẹ̀lú gómìnà ìlú ni àwọn adájọ́ ti gbé ẹjọ́ náà tí wọ́n sì ti ju ìwé ẹjọ́ náà síta láti inú ilé ẹjọ́ wọn. Wọ́n ní ẹjọ́ tí Wàsíù gbé wá kò lẹ́sẹ̀ ńlẹ̀ o. Bákan náà ni Wàsíù sọ wípé òun ti yọwọ́ o, òun sì yọpá, òun yọ ẹsẹ̀ kúrò nínú dídu oyè Àwùjalẹ̀. Òun kò jẹ oyè mọ́ o, òun kò sì du ipò ọba mọ́. Àwọn èèyàn wá ń ṣe àwọn èèyàn ní kàyéfì wípé kí ni Wàsíù rí lọ́bẹ̀ tó fi wá rọwọ́ pé òun kò du oyè mọ́. Ṣùgbọ́n Wàsíù kò ṣe àlàyé kankan tàbí ìdí pàtàkì tí òun kò fi ní bá wọn kópa nínú ìjoyè Àwùjalẹ̀ mọ́ o. Kò sì ṣe àlàyé ìdí pàtàkì fún ẹnikẹ́ni. Ṣùgbọ́n kókó tí a rí mú dìmú níbẹ̀ ni wípé ó ní òun ti jáwọ́ o, òun kò du oyè Àwùjalẹ̀ mọ́ o. Ẹnikẹ́ni tó bá fẹ́ jẹ oyè Àwùjalẹ̀, àwọn tán bá fẹ́ du oyè náà kí wọ́n lọ máa dù ú o. Ṣùgbọ́n a wá rí níbi tí àwọn kan ti ń gbé ipò yìí ẹnu nínú comment section, níbi tí a ti ka oríṣiríṣi tí àwọn kan tilẹ̀ ń sọ níbẹ̀ wípé bóyá torí pé wọ́n sọ pé Wàsíù Àyìndé kì í ṣe ọmọ Ìjẹ̀bú Òde, ìdí nìyí tó fi tètè ya jáwọ́ nínú rẹ̀ kí àṣírí rẹ̀ tó di pé yóò di ohun tí ó hàn gedegbe sí gbogbo ayé. Bákan náà ni a rí arákùnrin kan náà tún sọ nínú comment section wípé Wàsíù Àyìndé kì í ṣe ọmọ Ìjẹ̀bú Òde, báwo ni yóò ṣe wá jẹ ọba lé àwọn onílùú lórí. Ibẹ̀ náà ni a tún ti rí kà níbẹ̀ pé arákùnrin kan tún kọ síbẹ̀ pé ṣebí Wàsíù Àyìndé ti jẹ olórí ọmọ ọba ní ìgbà kan tí Àwùjalẹ̀ àná ṣì wà láyé. Wípé nígbà tí Wàsíù Àyìndé sì jẹ olórí ọmọ ọba náà, èyí túmọ̀ sí pé òun ni olórí gbogbo àwọn ọmọ ọba. Ní èyí tí àwọn olóyè àti àwọn ará ìlú Ìjẹ̀bú Òde tí wọ́n sì ti fi ìdí rẹ̀ múlẹ̀ wípé oyè olórí ọmọ ọba kò ní ipasẹ̀ kankan àbí agbára kankan lórí àǹfinijoyè ní ìlú Ìjẹ̀bú Òde tàbí ní gbogbo ilẹ̀ Ìjẹ̀bú. Wípé oyè olórí ọmọ ọba tí Wàsíù Àyìndé jẹ is just pé wọ́n fi dá a lọ́lá ni o. Kò sí nínú oyè Ìjẹ̀bú Òde rárá. Kò sí nínú oyè tí àwọn ń jẹ ní ìlú Ìjẹ̀bú. Wípé Àwùjalẹ̀ àná ni ó fi oyè olórí ọmọ ọba dá Wàsíù Kwam1 tí gbogbo wa mọ̀ sí K1 Ultimate, K1 The Ultimate lọ́lá. Ní báyìí tí ọ̀rọ̀ ti wá lọ, tí ó ti lọ sóko tó ti lọ sódò, tí wọ́n ti lọ sókè tí wọ́n ti lọ sí ìsàlẹ̀, tí àpapọ̀ rẹ̀ sì ti wá rí wípé Wàsíù Àyìndé kò jẹ oyè mọ́, kò sì bá wọn du ipò ọba mọ́. Ó ti wá kù sọ́wọ́ ẹ̀yin ìdílé Fàṣẹ́gùnwà kí ẹ mú ọmọ oyè yín jáde ní kíá kánmọ́nkóbó kí ọba sì lè wà lórí ìtẹ́ ní ìlú Ìjẹ̀bú. A kò rí jù báyìí lọ. A ó padà wá tí a bá tún rí ohun tí a fẹ́ bá yín sọ. Ẹ ṣé, ẹ kú ìmúra ọdún, yóò bá wa láyọ̀. Àṣẹ.